Ọya ilẹ̀ ń wò yìí ó ti pàwọ̀dà. Ìyá mọ̀ pé dàmásì ló lò láàárọ̀ yìí lórí odó. Nírọ̀lẹ́ yìí àbẹ́sọ ni. Ọya ló ti dé òkèdè yìí. Aṣọ tó máa yí nírọ̀lẹ́ yìí òun náà ti tẹ́lẹ̀ fún ní òkèdè yìí. Ọya ó sọ pé eré ṣì wà lára ẹrí bóyá fò sókè. Ọya ló ti déwájú àwọn oníbàtà tó forí balẹ̀ yìí òun àti agbégijọ́ ẹ̀. Aṣọ yìí ti bẹ̀rẹ̀ kékeré ní tí ẹ wò láàárọ̀ yìí lórí odó tìrọ̀lẹ́ àtúnẹgba. Eré ni Ọya ọgbà ló ń ṣeré lọ́wọ́. Wọ́n ló tó eré yìí díẹ̀díẹ̀ Ọya. Ọya ló sì yí ṣọlọ yìí. Iléeṣẹ́ Lutas Films and Record International láwà tí ẹ̀ka ẹ̀jẹ̀ Lutas TVC lórí YouTube lórí TikTok. Bákan náà Lutas TVC Tàlàbí lórí Instagram àti Facebook. Ẹ máa bá a subscribe sórí àwọn channel wa, ẹ máa bá a like, ẹ máa share, ẹ máa comment lórí Facebook. Ọwọ́ tẹ́ fi ń tẹ comment ọwọ́ náà ní gé o. Ọya ọgbà ló ń ṣeré lọ́wọ́. Ọya ló ti wà ní dọ̀bálẹ̀ yìí. Ṣe rí Ọya ẹ̀rú ṣe iṣẹ́ yìí ariwo ta lórí ìdọ̀bálẹ̀. Aṣọ yìí ṣì ń lọ o, bẹ́bẹ́ ń lọ kò dúró.
Ọya tó ti wà lórí ìdọ̀bálẹ̀ báyìí. Ẹ̀rí bó ṣe ń lọ. Ọya eré yìí pọ̀. Ọya ti wà nídìí aṣọ mi báyìí. Ṣé rí àrà tó fi gbé yẹn? Egun tó ń ṣeré gidigidi òun ni Ọya ọgbà yìí. Ọya o. Eré yìí pọ̀. Ọya ọ̀kàrà. Ọya lójú kan. Ẹ̀rí bó ṣe ń yípo tó ń yí aṣọ yìí ní mẹ́sàn-án ní mẹ́wàá. Ọlọ́tọ̀. Má ṣeré ìtàn Ọya, egun ṣe pọ̀ lẹ́yìn. Ọya ló ti dédé Egungun báyìí. Ti gbé Egungun sórí. Ọya ló ti di alábàálà yìí. Ọya ọgbà. Ó mà kú ewu náà kì í pàwòdì, àwòdì ó kú ewu. Kábíyèsí ọlọ́gbà ẹ kú ewu. Ìyá àgan gbogbo ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀ ológbòjò nílùú ọgbà ẹ kú ewu o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún. Àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ẹ kú àlọ́bọ̀ jagunjagun ló jáde yìí. Jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. Jagunjagun ló fò sókè yìí.
àwọn ẹkùn tí Ọ̀yọ́ gbà ló jáde yìí. ẹkùn méjì ló jáde pọ̀. ìdán mi ilẹ̀ tún wò yìí o, ṣé àbókí leléyìí àbí o. àwọn àbókí tó máa ń ṣa irin ṣàwòsíwòsì kiri ìdán ẹ̀ bàjẹ́ fóònù. ṣé ń gbọ́ bólà ìdán àbókí bólà. eégún aláwàdà ní eléyìí tẹ́ ń wò yìí. ó ti gbé ṣí alẹ̀ láti fi ṣojú, ó fẹ́ gun odó ṣárípọ́ tí ń kọsẹ̀ bí àwọn eégún ṣe máa ń kọsẹ̀. ẹ̀mẹ́ta ní tàwọn eégún alágbára ẹ wò tiẹ̀, ẹ rí i pé ẹ lè káyọ ìgbà tó jẹ́ eégún aláwàdà ni. odó tiẹ̀ lẹ́wò yìí. ó ti gun ṣíà báyìí, orí odó tiẹ̀ ló wà yìí. ó ti bọ́lẹ̀, aṣọ yí bẹ̀rẹ̀. èèkù láò.
lẹ́ẹ̀dẹ́gbọ́n aláwàdà tó ṣe tiẹ̀ tó lọ àwọn alágẹmọ ti Ọ̀yọ́gbà àwọn lẹ́ ń wò yìí méjì méjì ní dán Ọ̀yọ́gbà lénìí. Omi kan náà ti bù sínú ike tó wà nílẹ̀ yìí. Àrà kan náà ń dá nínú omi yìí o. Ó ń jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ti finá sí o. Iná ló ń jó nínú ike tí wọ́n bu omi lásán sí yìí. Àrà ńlá leléyìí tí ò ní tán lé ẹ lára. Àbẹ́ẹ̀dì bó ṣe ń jó bùlàbùlà. Iná ń jó lórí omi nínú ike.